You're watching World TV. Kindly subscribe to our YouTube channel for more videos. Click on the subscribe button and the bell beside it. These will notify you once we drop a new video. Thank you. Beautiful actress Adediwura good and her Giving is Fun initiative support the widows with food relief pack. Sharing videos of the giveaway to the widows on her Instagram page, she wrote. Ajalara go, she adúpẹ́ ẹ̀wọ̀ ìdíjọ́ ọmọ mọ́nú sàárè o. Bàtà sípò àtijọ́ ọmọ mọ́ ẹ̀díjọ́ mọ́nú sàárè lágbára Ọlọ́run. Ìlú ò ní tán lọ́wọ́ yín, àgbo yín ò ní gbẹ o. Ìgbà ẹ ṣe adúpẹ́ o. Ajalara go, orí àwọn àbùkù. Ọlọ́run dẹ̀ ní fẹ́ dòpó. Àmín. Àwa tó wá ń ṣe lè fi Ọlọ́run aṣáájú wọn. Àmín. Àmúrò àwọn àbùkù. Àmín. Ọlọ́run àjíjẹ́ ìjẹ́ ọmọ mọ́. Àmín. Àjíjẹ́ ọmọ kalẹ̀. Àmín. Àti kékeré sọ máa jẹun tó máa fi Àmín. dàgbà. Àmín. 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 Alákùúwátá ilá. Àmín. 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 Ọlọ́run a máa gbé wọn ga. Àmín. Nǹkan kò ní ṣe wọ́n. Àmín. Kò ní ṣàwọn ọmọ. Àmín. Kò ní ṣọ́kù ẹ̀. Àmín. A máa ríṣẹ́ agbéṣẹ́, a máa rọ́nà gbégbá. Àmín. Àmín. Lágbára òṣìṣẹ́ láti jẹ́ mọ̀. Sallallahu alaihi wasallam. Muhammadu Rasulullah. Ó ṣe gan àdúpẹ́. Èyí náà tẹ̀ fún wa nǹkan kò ní ṣe ní. Àmín. A máa rí ní báwọn. Àmín. Ajia Lara Gold. Ẹ̀yin náà jẹ́ wọn ọmọ pẹ́pẹ́. Àmín. Ẹ ṣé mà. Ilé-iṣẹ́ yóò ní tó mú Àmín. Ajia Lara Gold. Èmi tó pé kíní ìfún oko ní ọkọ mi ti ní ọmọ mẹ́ta àmọ́ àjẹ́ alára bò tó ní kíní ìfún mi ẹni dání kan ṣayé yín Àmín. ọkọ ò ní kú mọ́ yín lórí Àmín. ọwọ́ tẹ fi gbé fún ọ̀kan tó wá gbé fún mi náà àtẹ̀yìn àtọ́kọ́ fi wá ọ̀kan ní fọ́ ọ̀bọ̀ bọ̀ sí i Àmín. nípa mi jẹ́ bá di méjì kọ́bọ̀ gbogbo yẹn nínú ìpínlẹ̀ Àmín. ẹgbẹ́ ọmọ rẹ̀ Àmín. wà ní kọ́wọ́ yìí Àmín. ọmọ náà máa kọ̀ ọ́ lágbára ọlọ́run Àmín. àmójú ò ní wọlé tọ̀ yìí. Àmín. Wọ́n ní kẹ́ ṣàdúrà. Ẹ̀sẹ̀ mọ̀ dúpẹ́. Ìwọ ní ìwọ mọ̀ nínú kọ́kọ́ wá. Àmín. 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 Sallallahu alaihi wa. Ẹ ṣé grandma, ẹ ṣé ma. A tún débi. Àmín. 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 Yes, ma. A ní ká gbé wá fún yín. Ètò òróró. Afẹ́rẹ́ ilé big bag ààrẹ most of àwọn ọjà yẹn. Ṣé wọ́n jẹ Indomie dáadáa ṣá? Bẹ́ẹ̀ni. Ẹyin kan ṣé wọ́n jẹ ẹyin? Máa ń jẹ ẹyin. Then máa ṣe transfer sọ́dọ̀ ẹ̀. Máa ṣe account details ẹ̀. Bí kí nígbà ní ẹ̀sìn ẹ̀. So I will do transfer to your account. Okay. It's somebody that gave you money. So anything anybody sends again, I'll give them. Alright.
Thanks for watching. Please don't forget to click the subscribe button. Kindly comment and share. Thanks.